sójà la ìbọn mọ́ awakọ̀ kan lórí londo tó fi kú o. iléeṣẹ́ ológun ṣàlàyé bíṣẹ̀lẹ̀ náà bó ṣe wáyé lẹ́yìn ikú awakọ̀ èrò Yakubu Joshua tá a mọ̀ gbọ́ pé sójà kan ó mà la ìbọn mọ́ lórí ní ìpínlẹ̀ Ondo. iléeṣẹ́ ológun ti ṣèlérí láti fi ìyà jẹ sójà náà bó tilẹ̀ jẹ́ pé wọn kò mà dárúkọ sójà ọ̀hún. àtẹ̀jáde ti igbákejì adarí ìkéde níléeṣẹ́ ológun ẹ̀ka 32 artillery brigade Major Njoka Irabo tó mà síta ní ó mà ló mà lérí o láti rí wípé sójà náà kò mà lọ láì jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀. ọmọ ẹgbẹ́ awakọ̀ NURTW ó ní olóògbé Joshua gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 2025 yìí ó mà ló mà kó sí wàhálà tó mà gba ẹ̀mí rẹ̀ nílùú Àkúnú Àkókó ní ìpínlẹ̀ ti Ondo. gẹ́gẹ́ bí iléeṣẹ́ ológun ṣe ṣàlàyé Joshua ó mà kó èrò lọ́jọ́ 13 oṣù kẹwàá yìí láti ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo wọ́n lọ sí ìlú Àbújá. nígbà tí wọ́n dé ibì kan tí kò jìnnà sí ibùdó àyẹ̀wò àwọn ológun nílùú Àkúnú ní ìjọba ìbílẹ̀ àríwá ìlà oòrùn Àkókó ní ìpínlẹ̀ Ondo ọkọ̀ náà mà yọnu kò sì lè tẹ̀síwájú ìrìn àjò Àbújá náà mọ́. bákan náà eléyìí mà ló mú kí àwọn èrò ọkọ̀ náà kí wọ́n máa béèrè owó wọn padà lọ́wọ́ dẹ́rẹ́bà yìí tó sì padà di àríyànjiyàn láàrin ara wọn. ọ̀kan lára àwọn èrò náà olóránṣẹ́ pé sójà láti wá ran àwọn lọ́wọ́ nínú wàhálà náà. sójà yìí ó mà yọjú sí wọn ṣùgbọ́n ó hùwà lọ́nà tó tako iṣẹ́ tó yàn láàyò èyí tó lòdì sí ariwo láàrin òun àti dẹ́rẹ́bà tó sì padà di wípé wọ́n mọ̀ wọ̀yá ìjà láàrin ara wọn. ẹsẹ̀kẹsẹ̀ tí olú iléeṣẹ́ ológun 32 artillery brigade tá a mọ̀ gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí òun ni wọ́n mọ̀ sáré gbé awakọ̀ náà lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. wọ́n ìtúnyàn ológun kan láti dúró tì í. bẹ́ẹ̀ ni àtẹ̀jáde àwọn sójà náà ṣàlàyé wọ́n wá fi kọ́rọ̀ wọn wípé nígbà tí ilé ìwòsàn tó wà lákòókò sọ pé káwọn máa gbé lọ sí ilé ìwòsàn mìíràn ní Àkúrẹ́ àwọn máa gbé lọ síbẹ̀. lẹ́yìn èyí òun wọ́n mà tún ní káwọn máa gbé lọ sí ilé ìwòsàn ìjọba FMC ìlú Ọ̀wọ̀ àwọn sì tún gbé lọ pẹ̀lú ilé ìwòsàn FMC náà òun wọn ló padà dákẹ́ sí o ní ọjọ́ ajé Monday tí ń ṣe ọjọ́ 14 oṣù kẹwàá tí ń ṣe ọjọ́ kejì ìṣẹ̀lẹ̀ náà. ṣùgbọ́n iléeṣẹ́ ológun ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn ti kàn sí ẹbí olóògbé Joshua Yakubu wọ́n ní yàtọ̀ sí pé sójà tó dáràn náà yóò má jìyà àwọn ti ṣe àbẹ̀wò sí ìdílé olóògbé àti pé iléeṣẹ́ ológun yóò sì rí wípé àwọn ọmọ àti ìyàwó rẹ̀ kò ráre lẹ́yìn ikú rẹ̀. bákan náà ó ní wọ́n ní ìsìnkú rẹ̀ kò ní sẹ́yìn àwọn o gẹ́gẹ́ bí àwọn tíṣẹ̀lẹ̀ náà sojú wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe wí o. ìbọn AK-47 tí sójà náà tó máa ń lò ó ní wọ́n ló mà là mọ́ olóògbé Joshua Yakubu lórí o ṣáájú kó tó la ìbọn náà mọ́ lórí. ńlá gbọ́ pé sójà yìí ó ti lù bí ejò àìjẹ. ìyà tí awakọ̀ náà jẹ ó mà ló má pọ̀ tó bẹ́ẹ̀ tó fi balẹ̀ sí ilé ìwòsàn gẹ́gẹ́ bí a ṣe gbọ́ tó sì padà já sí ikú òjijì tó mú ẹ̀mí rẹ̀ lọ. ìyàwó kan àti ọmọ mẹ́rin ìní olóògbé Joshua Yakubu ọmọ ìpínlẹ̀ Kogi òun ló fi sáyé lọ o. kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa tẹ iṣẹ́ afẹ́ rere. àdúrà gbòòlùwà tóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣé wò wá ẹ má bá wa like ẹ má share ẹ má comment ẹ má gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá tẹ notification bell láti lè máa máa wo ètò alákòójọ kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wá o a kú iṣẹ́ àtàná adẹ̀kù sí mi òpin ọ̀sẹ̀ o.